Ẹ kú dédé àsìkò ìwò bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa ọ̀wọ́n, agbẹ́yìnga ṣe yín lọ́ba fún àánú àtọ́jú ilé àláti àrígbà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kejì. A gbàdúrà wípé ayọ̀ ìtẹ̀síwájú ìṣerere àlùyọ yóò rú wá fún wa léni o, àti gbogbo ibi tí ọ̀rọ̀ ti rújú fún wa. Ẹ̀yin Ọlọ́run yóò bá wa tò ní ìbámu pẹ̀lú ìlànà yín. Ọ̀rọ̀ tí a ó sì gbọ́ léni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín Nnọ̀kọ̀ Adéjàre Adébóyè kọ. Ìní ọjọ́rú ọjọ́ 18 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àṣírí sí ìṣèso. Àṣírí sí ìṣèso. A mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 15. Bíbélì kíkà Mátíù orí 21 ẹsẹ̀ 22 títí dé 22. Bíbélì ní ọdún kan Númérì orí 17 títí dé 19. Ìwé orin 17. Ọkàn mi yin ọba ọ̀run. Àkọ́sórí Númérì orí 13 ẹsẹ̀ 15. Ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Olúwa ní ìgbà gbogbo. Èyí ni èso ètè wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Bíbélì kíkà ìwé Mátíù orí 21 ẹsẹ̀ 22 títí dé 22. Nígbà tí ó di òwúrọ̀, bí ó padà bọ̀ sí Jerúsálẹ́mù, ebi ń pa á. Nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà, ó lọ síbẹ̀, kò sì rí ohun kankan ní orí rẹ̀ bí kò ṣe kìkì ewé. Ó wí fún un pé, kí èso kí ó má ṣe so lórí rẹ láti òní lọ títí láéláé. Lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà gbẹ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí èyí, ẹnu yà wọ́n, wọ́n wí pé, igi ọ̀pọ̀tọ́ yìí má tètè gbẹ. Jésù ń dáhùn wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá ṣe iyèméjì, ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí o. Ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé sídìí kí o bọ́ sínú òkun, yóò sì ṣe. Ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin yóò rí gbà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín Nnọ̀kọ̀ Adéjàre Adébóyè ní fún wa ní ení ọjọ́rú. Láàárín ìjọsìn àná, mo ṣàlàyé bí ìyìn ṣe ń ṣí ilẹ̀kùn ìgbéga. Mo sì lo ìgbésí ayé Dáfídì gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ṣé o mọ̀ pé ìkẹ́gàn Míkélì fún ọkọ rẹ̀ fún ìyìn tí kò ní òdiwọ̀n tí ó ṣe ló ṣe ilé ọmọ rẹ̀? Bí ìwọ bá fẹ́ jẹ ìgbádùn ayé tí ó kún fún èso ní gbogbo ọ̀nà, má ṣe kẹ́gàn ìyìn o. Má ṣe wo ìyìn gẹ́gẹ́ bí ohun tí kò ṣe pàtàkì rárá. Má sì ṣe kẹ́gàn àwọn tí wọ́n ń yin Ọlọ́run. Àwọn mìíràn máa ń wo àkókò ìyìn àti ìjọsìn nínú ìjọ bí àìṣe kókó. Nítorí náà wọ́n máa ń mọ̀ọ́mọ̀ pẹ́ kí wọ́n tó dé ilé ìjọsìn títí àsìkò ìjọsìn àti ìyìn yóò fi parí. Ṣùgbọ́n ìyìn àti ìjọsìn jẹ́ apá pàtàkì jùlọ nínú ìjọsìn. Lóòótọ́, ọ̀pọ̀ ènìyàn ń gba ìyanu wọn ní àkókò yìí o. Má ṣe ya ara rẹ nípa kíkẹ́gàn ìyìn àti ìjọsìn. Wọ́n ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí a kò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú. Àwọn tí kò fẹ́ yin Ọlọ́run máa ń di aláìléso nì gẹ́gẹ́ bí Míkélì. Bíbélì tòní, Jésù ń padà sí Bẹ́tẹ́lì. Ebi ń pa á. Ó rí igi ọ̀pọ̀tọ́ kan láti òkèèrè, ó sì súnmọ́ ní ìrètí pé yóò rí èso lórí rẹ̀. Ṣùgbọ́n nígbà tó dé ibẹ̀, kò rí nǹkan kan bí kò ṣe ewé lásánlàsàn tó pọ̀ púpọ̀ lórí rẹ̀. Kò sí èso kankan. Nítorí náà Jésù fi ré. Bí ó tilẹ̀ jẹ́ pé ó tí ì tó àkókò igi ọ̀pọ̀tọ́ láti máa so èso, Jésù kò dá sí o. Ó jẹ́ pé igi náà kò ní nǹkan kan láti ṣe fún ebi tó ń pa olùdá rẹ̀ nìyẹn.
nítorí náà ó gbẹ pátápátá. Ẹsẹ̀ àkọ́sórí wa fún tòní sọ fún wa pé ìyìn jẹ́ èso ẹnu wa, ó sì ní láti fi ìrúbọ sí Ọlọ́run síwájú. Ìwọ kò ní ìdí kankan láti má ṣe yin Ọlọ́run. Elizabeth kò ní ọmọ ọ̀pọ̀ ọdún lẹ́yìn ìgbéyàwó rẹ̀, ṣùgbọ́n kò lo ìyẹn o gẹ́gẹ́ bí ìdí láti má yin Ọlọ́run, láti kọ ìyìn Ọlọ́run sílẹ̀. Ó ń sìn ní òtítọ́ bí ó tilẹ̀ jẹ́ pé kò bímọ. Ó ń sìn, ó ń rìn nínú gbogbo àṣẹ àti ìlànà Ọlọ́run. Ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún dé ìkeje. Ìyìn Ọlọ́run jẹ́ apá kan nínú àwọn àṣẹ rẹ̀. Ìwọ sì gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù nínú pípa á mọ́. Jóòbù kò dáwọ́ dúró nínú yíyin Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn ìpàdánù rẹ̀. Ó pàdánù ohun gbogbo tí ó ní yàtọ̀ sí ìyàwó rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo, ṣùgbọ́n ó tún yin orúkọ Ọlọ́run síbẹ̀. Ìwé Jóòbù orí ìkíní ẹsẹ̀ 20 títí dé 21. Nítorí èyí, Ọlọ́run yí ìgbé ayé rẹ̀ padà, ó sì bùkún ní ìlọ́po méjì gbogbo ohun tí ó ti pàdánù. Bí ìwọ bá fẹ́ ní ayé tó kún fún èso àti ìṣẹ́gun ní gbogbo ọ̀nà rẹ, o gbọ́dọ̀ ní ìfarajì nínú yíyin Ọlọ́run. Bóyá ìṣòro yí ọ ká bíi ti Jèhóṣáfátì ni, yin Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀tá bá yí ọ ká. Ìwé Króníkù kejì orí 20 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 28. Olùfẹ́, nígbà tí ìwọ bá rúbọ èso ètè rẹ déédéé sí Olúwa, ìwọ yóò rí ìbùkún ńlá lọ́wọ́ Ọlọ́run gbà. Ìwọ yóò sì ní ìdàgbàsókè àti èso ní gbogbo ọ̀nà ìgbésí ayé rẹ. Kókó ọ̀rọ̀: yíyin Ọlọ́run jẹ́ ohun èlò tó lágbára fún ìṣèso. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run oore ọ̀fẹ́ láti máa yìn ọ́ ní ìgbà gbogbo, níbi gbogbo. Kò ní fi ṣe ohun tí mo lè máa là kọjá. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi kí n lè so èso lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayápó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.